a ṣe rò pọ̀ mọ́ra wa tó yìí tó yẹ kí gbogbo wàhálà iléyàmọ̀ ìyá yìí gbogbo hate speeches ọ̀rọ̀ kò bá kún gbé yìí tó yẹ kó sì mọ̀ ṣẹlẹ̀ láàrin wa àti pé kí gangan lẹ ní àwọn nǹkan mẹ́ta tí ń dà wá láàmú. ẹ ṣe olóòtú ṣe rí ní Nàìjíríà èdè ẹ̀yà ẹ̀sìn àwọn nǹkan mẹ́ta yìí ni ohun tèmi rí gẹ́gẹ́ bí ìṣòro Nàìjíríà. Àwọn kan á sọ pé ìmọ̀tara ẹni nìkan ṣùgbọ́n ìmọ̀tara ẹni nìkan ó wá lẹ́yìn ìgbà tí èèyàn kọ́kọ́ ti mọ̀ pé ẹ̀yà báyìí ni mo ti wá ẹ̀sìn báyìí ni mò ń ṣe elédè báyìí ni mí gbogbo tí mo wá fẹ́ ṣe kó máa jẹ́ ti àwọn ẹ̀yà mi kó máa jẹ́ ti elédè mi kó máa jẹ́ ti ẹ̀sìn mi. Ẹ wá mọ̀ pé kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni ẹ̀yà oríṣiríṣi wà. Ló wà. So ẹ wọ́n pé mo jẹ́ yà òkè mo ní China mo jẹ́ Mandarin ìyẹn ò sọ pé torí pé mi ní ìmọ̀tara ẹni nìkan ìyẹn ò ní pé kí n sọ pé ó dáa ìwọ tó jẹ́ Chinese kò mọ̀ bá mi ṣe àbí kí ni pé àbí bóyá mo jẹ́ Zulu ní South Africa mi ní báwọ̀ ṣe. ṣe rí kí ìmọ̀tara ẹni nìkan yìí kó tó má lè ṣẹlẹ̀ environment structure tó wà nílùú ó lè má gbà ẹ́ láyè ó kì í ṣe pé àwọn ìlú míì ta ni wọ́n ti gòkè àgbà yìí wọn ò ní ẹ̀yà àbí wọn ò ní èdè ṣùgbọ́n nítorí pé ìsopọ̀ kan unity ìfọwọ́sowọ́pọ̀ kan ti wà pé ètò báyìí ló wà nílẹ̀. ṣé ẹ rò pé ètò yẹn ló ní ò jẹ́ kán mọ tara wọn nìkan wọ́n ti ríra wọn gẹ́gẹ́ bí ọ̀kan. wọ́n ti kọ́kọ́ ríra wọn gẹ́gẹ́ bí ọ̀kan ìyẹn lè environment. ìyẹn gángan ni ò jẹ́ kán mọ tara wọn nìkan. torí pé wọ́n ti ríra wọn gẹ́gẹ́ bí ẹ̀yọ̀ kan structure system tó wà níbẹ̀ kò lè fààyè sílẹ̀ láti sọ pé mo fẹ́ mọ̀tara tèmi nìkan ṣùgbọ́n torí pé wọ́n gan ríra rẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè ṣùgbọ́n ní Nàìjíríà láti ìbẹ̀rẹ̀ wá Haúsá ti rí rẹ̀ bí Haúsá Ìgbò ti ríra ẹ̀ bí Ìgbò Yorùbá ríra ẹ̀ bí Yorùbá àwọn eléyìí náà ríra wọn bí eléyìí fúdí èyí tí mo bá jẹ́ ọmọ Haúsá tí mo bá wà ní ipò ààrẹ torí pé mo ríra mi bí ọmọ Haúsá máa fẹ́ máa ṣe nǹkan kan láti tẹ́ àwọn Haúsá ẹgbẹ́ mi lọ́rùn ibi tí ìmọ̀láta ẹni kan ṣẹ̀ṣẹ̀ wá nù. Báyìí ẹ má bínú tí mo bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí torí pé sísítẹ́ẹ̀mù ó ti fààyè ẹ̀ sílẹ̀ màá fẹ́ máa ṣe pé tí bá fẹ́ ṣe nǹkan fún yín màá ní ṣe ẹlẹ́sìn mùsùlùmí ni ọ́ torí pé tẹ́ẹ̀bà nínú òfin àti àwọn ìlànà kankan nígbà tí tá bá fẹ́ lọ ẹ bá ká fi ní primary school wò tá bá fẹ́ fi lè ọmọ iléèwé ní primary school èmi máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn kí ló dé tí wàá máa béèrè ẹ̀sìn tó ń sìn kí ló dé tó ń béèrè state tó ti wá ibò ọmọ Nàìjíríà ni àwọn iléèwé gíga kan university wọ́n á ní kinní kan catchment area federal university pé university of kinní kan tó jẹ́ pé federal government ló ní wọ́n wá ní state báyìí àwọn state báyìí àwọn lè tètè fún ní admission àwọn state báyìí sí lára catchment. àbí àwọn kan báyìí qualification wọn báyìí àwọn kan yóò lò. ẹ wá wò tí mo bá wà nínú yunifásitì pé mo wà nípò àti gbàyàn sílé ìwé tí mo ti alákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ ríra mi gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀kejì mo ríra mi gẹ́gẹ́ bí Ìgbò tí mo bá ti ń wò tí ẹ mọ̀ pé ọmọ Ìgbò ẹgbẹ́ mi tó jẹ́ mùsùlùmí ìfẹ́ mọ̀ fún ní. ṣe ẹ̀yin wàá rò pé bóyá ìmọ̀tara ẹni nìkan náà nù. ìmọ̀tara ẹni nìkan yẹn torí pé a ti kọ́kọ́ gbà láyè tá a ti kọ́kọ́ ríra wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣé wàá rí ti ẹ̀sìn tó wà lára nǹkan kan tó ń dá onímọ̀ kan gbà kan táwọn èèyàn pè ní Kamas ó ní religion is the opium of the masses. Ìyí pé tẹ bá wá rí tẹ bá fẹ́ mú àwọn èèyàn tẹ bá fẹ́ kí àwọn èèyàn tètè bóyá ẹ fẹ́ rí opinion àwọn èèyàn àbẹ fẹ́ rí reaction àwọn èèyàn lórí nǹkan kankan ohun tó rọrùn jù láti tètè rí ẹ̀yin gba ọ̀nà ẹ̀sìn wọlé. ẹ ṣeun àlejò wa ẹ kú ohun látàrọ.